bá bá ọ lọ. wọ́n ní tí wọ́n bá bọ̀ ṣe o tán bá bọ̀ ṣe àwọn lọ́mọ bá òbí jẹ. tí wọ́n bá bá ọ ṣe o tán bá bá ọ ṣe. ẹ ṣe nítorí Muhammadu oníṣẹ́ ńlá Kamaldeen Otukoko Kamaldeen Otukoko ẹ jẹ́ kí n kẹlẹ́ yìí bí ẹ̀fẹ̀ bí eré kàmá bí mo ṣe fẹ́ kó rí fún ẹ àgbéga ńlá ọ̀la ńlá owó ńlá 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 kọ́lá ẹ̀dá jẹ nílọ Kamaldeen ni. ẹ máa wí bẹ́ẹ̀ kiri kiri ẹ máa wí bẹ́ẹ̀. ó yá ẹ máa bọ̀ lórí stage. ó yá kiri. Sake kamo mi sake sake ọmọ labina sake 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 ọmọ lamina sake sake ẹ bí mo ṣe fẹ́ kó rí fún ẹ àgbéga ńlá owó ńlá ọ̀la ńlá 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 kọ́lá ẹ̀dá jẹ nílọ káwọn rú. ẹ máa wí bẹ́ẹ̀. bí wọn lè bá ti dé òkùnkùn á paradà. tètè bá. bí wọn lè bá dé òkùnkùn á paradà. òkùnkùn ilé ayé mi tàn mọ́lẹ̀ sí ọlọ́run. bí wọn lè bá dé òkùnkùn á paradà. àdìtú bàbá ewé. òkùnkùn àpàdà òkùnkùn ilé ayé mi tàn mọ́lẹ̀ sí. àdìtú bàbá ewé ó ti pẹ́kọ̀ ìdọ́ǹdè. látàyè yọtọ̀ mi àwùyá alálùbáríkà kọrinkọrin. bí wọn lè bá dé òkùnkùn á paradà. aláwìyé bí wọn lè bá ti dé òkùnkùn á paradà. òkùnkùn ilé ayé mi tàn mọ́lẹ̀ sí ọlọ́run. bí wọn lè bá dé òkùnkùn á paradà. bí wọn lè bá dé òkùnkùn á paradà. òkùnkùn ilé ayé mi tàn mọ́lẹ̀ sí. àdìsú bàbá ewé wọ́n wá yànú ìyànú lé wá. ọkọ̀ bá ti má tà mí o wọ́n wá yànú ìyànú lé wá. àdìsú ẹgbẹ́ adájọ́ dùbú ẹ̀kọ́ láàrin ìyànú ìyànú lé wá. adájọ́ dùbú ẹ̀kọ́ láàrin ìyànú ìyànú lé wá. ó ṣe wọ́n fún alájà Fatima ta àdìtú o. Ọlágúnjú yóò ṣàjẹ́ pìṣẹ́ bá bí mo ṣe wí. wọ́n náà àmọ̀dà kọrin kọrin. Oríyọ̀mí Ganiu ó ti yá. Oríyọ̀mí Ganiu ó ti yá. olórí gbogbo wa decent men club of Nigeria Alhaji Gani ó kó àjọ tí ní gbogbo ọjọ́ ayé èyí àtàwọn ẹgbẹ́ ó ti yá torí mú wọn mọ́ ọ́n tọ́ àwọn. Ọlágúnjú akẹ́rẹ́kọ̀ọ́ bàbá aláwìyé bàbá yìí owó mi kọ́ lélẹ́yìí akẹ́rẹ́kọ̀ọ́ owó mi kọ́ mi ò ní gbà yìí. ọtúbà Báṣọ̀run Ọlágúnjú náà akẹ́rẹ́kọ̀ọ́ náwó mi wọn náwó aláwìyé alálùbáríkà kọrinkọrin ọmọ nájùmù ní Ìbàdàn akọrin bẹ́sìká. akẹ́kọ̀ọ́ ó lè lò Ọlágúnjú ó máa náwó fi ṣe láwọn ẹ̀rẹ́ o. Joseph JP Ọlágúnjú MD CEO Gúnjú security ní ibẹ̀ babaláàánú mi ẹ ṣe wọn kọ́ àdúró sí ìmọ̀lẹ́ kọ́nikọ́ni. Oríyọ̀mí mi
ṣe ẹ bá ń kí gàdé ẹ kí gàdé. Ọlágúnjú náwó ọ̀gá mi Oríyọ̀mí Alájí Gàníyù ẹ kí gàdé. Bọ́dà tèmi alálùbáríkà ẹ kí gàdé. Bọ́dà tèmi alálùbáríkà ẹ kí gàdé. Ọlágúnjú wọ́n ṣe náwó Sákè Olúwo ó náwó Sákè Olúwo bẹ́ẹ̀ ni Oríyọ̀mí Gàníyù ẹ kí gàdé. Bàbá aláàánú mi ẹ kí gàdé. President Bishop Bank Club of Nigeria Alájí Gàníyù ẹ kí gàdé. Ẹ bá kí gàdé ẹ kí gàdé. Torí Ọlọ́run ẹ kí Gàníyù ẹ kí gàdé. Gàní wájú tì mí dúró tì mí sẹ́ dúró tì mí o wájú tì mí aláwùrọ̀ bì ọba alárọ̀ṣẹ́ wájú Ọlọ́run wọlé àwọn ìbádàlà láìlà ìlàlà. Ajú Gàní Ọlọ́run wọlé àwọn rìjà làlà àwọn rìjà làlà. Asus Ọlọ́run wọlé àwọn wòlíì àwọn wòlíì. President Christian men of Nigeria Olúwa má fi ẹ sílẹ̀ Ọlọ́run má fi ẹ sílẹ̀ kodò. ayé má ṣe pé ẹ lọ. Yéé ṣe lè náwó bí Gàníyù ṣe ń lọ. ò lè náwó bí. Orí mi máa padà lẹ́yìn mi láyé mi. ẹ jọ gbogbo ẹ̀yin onílù tẹ́ lùlù nínú hall mi ẹ jọ ẹ dákẹ́ àbí kẹ́ lọ síta ẹ jọ gbogbo ẹ̀yin onílù tẹ́ lùlù. Ọmọdékùnlé ẹ̀dá mi máa padà lẹ́yìn mi láyé mi. Torí gíga làbókè o. Orí mi máa padà lẹ́yìn mi láyé mi. Gíga làbókè o. Orí mi máa padà lẹ́yìn mi láyé mi. Ṣàfà mo ní gíga làbókè o, ẹ̀dá mi máa padà lẹ́yìn mi láyé mi. Òtún kọ́kọ́ ẹ̀dá máa padà lẹ́yìn ẹ láyé ẹ. Òun ló ṣàjọ́ bí o, kẹ̀dá máa padà lẹ́yìn ẹ láyé ẹ. Gíga làbókè o, ẹ̀dá mi máa padà lẹ́yìn mi láyé mi. Láti wẹ̀ lọ èmi lọ́mọ àmúyangàn. Bàrà bá ń sọ. Bọ́lá tí wọ́n ti jù wọ́n á mi sì tí ó. Tí kìnìún bá ṣe é nígbó. Ẹgbẹ́ náà ọ̀dọ̀ òtún kọ́kọ́ ṣáàlàyé o. Adigun ṣáàrí o.
káṣọ ọjọ́ ọ̀bìláyé. ohun tó dájú ṣàníyàn o lọ́jọ́ orí o. ọ̀rẹ́ mọ̀ máa súnmọ́ àwọn tààrẹ́ o. Àdìgún Sàràfà lèwe ń jẹ́. ọ̀rẹ́ mọ̀ ọ̀gá làbùjì. wọ́n ti lábìmọ̀ o. Àdìgún Sàràfà lèwe ń jẹ́. gbàmọ̀dá ń tọ́. mo dẹ̀ tún dúró dédé nínú iṣẹ́ ẹ̀bùtì mi Wàsó. ọ̀dọ̀ tí kókó làwọn yìí o ó ṣọjọ́ òbí o. òtún kókó ẹ̀mí á ṣe kú wọ̀ láyé. Ṣàkí ọmọ lámìnà o. ọmọ lámìnà ni kò dùn bàbá wa ni o. ọmọ lámìnà ni kò dùn bàbá wa ni. òtún kókó ọjọ́ bí ẹ ìgbádùn àádùkàn ni lẹ́yìn tó ṣọjọ́ òbí o oníkú bọ́ táyà ọ̀sẹ̀ o lọ́lọ́ ọlọ́run ọba. òtún kókó ọ̀rẹ́ mọ̀ ọba súnmọ́ àwọn dàrẹ́ o Ṣàkí ọmọ lámínà Àdìgún Sàràfà lèwe solid words ọ̀rẹ́ mọ̀ ọ̀gá lábùjì wọ́n ti dá mi mọ̀ o Àdìgún Sàràfà lèwe ń jẹ́. nítorí pé wọ́n lè pè ní lárúgún wọ́n lè pè ní lárúgún ẹni tí ó dá nílò kí ló wà fẹ́ pè ní lárúgún. ayé ilé kí ló fẹ́ pè ní lárúgún bàlá lọ́rọ́ ti yẹ orí tó ẹni Sàràfà lárúgún. Ṣàkí ọ̀nàmínà ṣé mi tó jẹ́ nínú bọ́lọ̀ nínú bọ́lọ̀ láti gbọ́ bùkátà o fi tọrọ wa iṣẹ́ ló kù ṣẹ́ o. ẹni mọ̀ pé ojú náà á ní iṣẹ́ o torí pé iṣẹ́ ojú iṣẹ́ lè fújì ìwà. Honorable Sugar o gbogbo olùyọ̀lẹ̀ o kò ní bàjẹ́ o Honorable Sugar. ẹ̀gbọ́n náà ọlọ́run ọba ti kẹ́ mi o ó ti mú mi pàdé ọwọ́ tó àrùn mi lọ. bíbọ̀ Àdìgún mi Sàràfà rè é. ó ti pọ̀ jù á máa sọ. Kúnlé mi Sàràfà rè o. solid words bàbá ọlọ́run ọba ti kẹ́ mi o ó ti mú mi pàdé ọwọ́ tó àrùn mi lọ. ó náà ṣàkọlù o ọmọ lámínà ó wá sọ pé ilẹ̀ ọlọ́run àṣà ni màá so. ilẹ̀ ọlọ́run àṣà ni màá so. ibo Damje aláṣẹ Damje tẹ bàbá ẹ̀yin òwúgbọ́ ilẹ̀ ọlọ́run àṣà ni màá so. ilẹ̀ ọlọ́run àṣà ni màá so. gbogbo tó bá gbé síbẹ̀ gbé síbẹ̀ ló wà o ọ̀pọ̀ ìgbọ́dọ̀ bá bínú tó ẹni tó bá ti wò lù sí. lóyún ìṣà tó kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ bínú alágbàdo. Sàmúwá Sàràfà ní gbogbo ẹni tẹ̀lé nítorí oṣó. Oṣó bí alálùbárí kan o lẹ́mi ọ̀gbọ̀nà. ọmọ kẹ́tù owó gbọ́ pé mo ẹni tẹ̀lé nítorí. Honorable Sugar bàbá o àwọn ẹbí alálùbárí kan o lẹ́mi ọ̀gbọ̀nà. wọ́n tẹnu mọ́ fún gòjọ́ nílò gòjọ́ lóko gòjọ́ láyé gòjọ́. Honorable Sugar wò gòjọ́ lọ́dọ̀ gòjọ́ lóko ọmọ lámínà
bàbá kò jọ ní lóko jọ níta Sollywood bàbá kò jọ láyé kò jọ lọ́hùn kó o gbàgbé jọ ọ̀nà ìbú ṣúgà wọ́n sọ fẹ́ ṣe mí gangan ní ìṣòro mi lẹ́mọ̀ fẹ́díọ́ àdìgún gbòde àràpọ̀ ṣé mi gangan àdìjú òde ṣé mi èdè òde kíkà ní kíkà ṣe ẹni lè bàdé ìfọ̀ṣọ́ mi. Adédọ̀yìn mọ́gà ó ní ṣé mi gangan ní ìṣòro mi lẹ́mọ̀ dẹ́kọ̀ọ́ náà àdìgún gbòde ọ̀dọ̀ tún gbogbo rẹ̀ àdìjú òde tí wàá kọ́kọ́ nìyá àwọn ògìgbà níbi ṣe fàájì o ẹbí dé bàdé ìmọ̀ṣọ́ wàṣọ ògbọ́n ìkòdú láàárín lọ́dọ̀ òtún kókó àti débẹ̀ ó ṣọjọ́ mi lónìí ó pè ìjọba onífújì ẹ̀yin ìjọba àṣọ ó yẹ jẹ́ ká jọ nínú ẹ̀mí níbo ó yẹ ká jọ tójú gàṣùgà ṣàgbàdìjọ àtòyí lọ́gọ́dì ṣàlóyí lórí káàtì ìwọ́nà tó ṣàgbára lọ́jọ́ omi àmà ìṣẹ́ ìwọ́nà ojú lè lójú látẹ̀ ìwọ́nà ọmọ lámìnà mẹ́rin pípù ló ń kó bá wá sí níbo. wọ́n ṣe ń lọ nìyẹn òkú àwọn tó yànnà ikú ṣúgà ohun tó sọ fún mi ni pé ṣàràbàdì gún wo ti gbóyin dé àní ẹ̀dá pẹ̀ bá mi ṣòkò ojú ọjọ́ ìdíyàn sí ìwé alájọdá gbé lórí ọ̀run ọ̀nà ikú ṣúgà àgbẹ̀dọ̀ èèyàn tó wọ́n ṣàràwà lọ ó ṣọ̀nà ikú ṣúgà wọ́n náwó ọ̀nà ikú ṣúgà gbogbo Ìbàdàn nílé Olúyọ̀lé kò ní bàjẹ́ o Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ ọ̀nà ikú ṣúgà Ìbàdàn ooo Ìbàdàn àwọn ọlọ́ọ̀lá ni wọ́n Ìbàdàn ooo àwọn ọlọ́ọ̀lá ni wọ́n tó rà ṣúgà àwọn òṣìṣẹ́ ìlú olóòdò ìlú ogun ìlú olóòdò ìlú ogun ó tó mi kúnlé lórí ọba tó ń gbàgbọ́ mi sọ̀rọ̀ ó tó mi kúnlé sọ̀rọ̀ ilé ìmọ̀ wúlò yín látúndí olótúndí nínú mi sábà ó ṣe ọmọ lámì iná ìsákèlú ó ṣe látúndú bàbá ó máa ná ẹ̀dínkùn sọ̀rọ̀ bàjẹ́ ẹ̀dẹ́kùnrin ìrìnkùn tí olójúkú mú bá lọ àṣẹ inú gbé lọ́wọ́ àwọn tó gbé jáde ọba inú gbé lọ́wọ́ tó gbé jáde tó gbé jáde ọba. Ṣàkí ọmọ lámìíràn ẹ̀rí pẹ̀lú tó gbé jáde ọba inú gbé lọ́wọ́ tó gbé jáde ọba. Ọlágúdú ẹ̀rọ bìtì náà tó fẹ́ pa bìtì láwọn ara rẹ̀ ló máa gbọ́ ẹkùn ọ̀tọ̀ ṣòtú ní bàbá tóbi bàbá tó ṣòro ìwà síra bàbá kan náà ló ìwà síra pẹ̀lú bàbá. lélẹ́lẹ́lẹ́lẹ́ ó náwó sàkẹ́ olúwo máa pẹ́ ọmọ lámìnà yóò ṣeun sàkẹ́ òkè kan ṣe fẹ́mi kò lè pé dàmdé ọlọ́run lọ́bẹ̀ lẹ́sàn-án yàrá bàbá àdìgún sábà yóò ṣe. ó ní sàrábàdì kú ọmọ mọ̀ sí ẹni bóyá sọ. àgùntàn kò bínú ó fẹsẹ̀. ìyálò kàrú lágbájájú ẹ lọ níṣèlú díẹ̀ yìí ọ̀hún kan ṣọ́ọ̀ lórí ìyàrá sórí ìyàrá. kú kalẹ̀ babalájé míkì ó ṣe mú káyìlá ó babalájé ṣe ń gbèdì kú mú mama. àgùntàn kò bínú ó fẹsẹ̀. olówó sàké lágbájájú ní òní ìṣèlú díẹ̀ yìí lásìkò táwa yìí ẹ jẹ́ ká já wọn fújì tàsìkò yìí
ṣe ti gbọ́ pé ìjọ ìjọba ìlú ìjọba ọ̀rọ̀ ìjọba ohun ìjọba bá ṣe ìjọba dẹ̀ tún fẹ́ sọ wọ́n tún ní kò mọ̀ ṣe ẹgbẹ́ ṣe kò mọ̀ ṣe èyí tẹ́ gbọ́ bá sọ ẹ̀rẹ́ ṣáà ọmọ lámìnà ṣe bí pé mọ́lì fífún ló ń kó bá wà sí i. ẹgbẹ́ náà òtún kókó ọjọ́ bí iṣẹ́ kókó gúnlẹ̀ ṣáwọn àyà adékúnlé tá a bá ń ṣọjọ́ bí tá a bá ń ṣọjọ́ bí ó gúnlékúnlé ìdùnnú ńlá jẹ́ ìdùnnú á jẹ́ ṣáwọn àyà adékúnlé kúlẹ̀ ṣáwọn èèyàn tí kókó ìnìlọ́jọ́ bí ẹ̀ ó kú àṣeyẹ ẹ̀mí aṣọ pọ̀ ẹ̀ o ìnìlọ́jọ́ bí ẹ̀ ó kú àṣeyẹ ẹ̀mí aṣọ pọ̀ ẹ̀ ṣó ti ká. Kàmọ́ọ̀dínì àbáyọ̀mí aláka òtúkọ́kọ́ ìnìlọ́jọ́ bí ẹ̀ ó kú àṣeyẹ ẹ̀mí aṣọ pọ̀ ẹ̀ o ìnìlọ́jọ́ bí ẹ̀ ó kú àṣeyẹ ẹ̀mí aṣọ pọ̀ ẹ̀. Adédọ̀yìn òṣèbákà wọn ní kó súnmọ́ bí ogúnlé ṣàwọn ẹ̀yà Adékúnlé Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ fújì tọ̀tọ̀ yìí ìjọba ló ní ó sọ níbẹ̀ pẹ̀pẹ̀ nígbà tó ti ń bàbọ̀ kòyókòyò ìjọba sọ gbogbo wọn lọ́létí tó sọ nígbà yẹn igbó mo ti gòkè iná bàbá káàtó àyíká òdo wọ́n ti ní kì ó sọ nígbà yẹn àlọ́ká ọlọ́ wọ́n ti ní kì èyí kúrú kẹrẹ ó di ilé ara o ọlábùrú kẹrẹ ó di ilé oníṣègùn nítorí bàbá wa fẹ́ràn pé ọgbọ́n fi sùn sí. níbo ṣàkóluwo ẹgbẹ́ kìnì kan sí tí ó mẹ́kùn ní jù ọlọ́run rẹ̀ àlámí. ojú dúró di sáàtì ramoni ajá tó wọn lè wọ kò tí ì sí. aláwa náà kọ bá wa ṣòfò ọba lóhùn wa ṣe. Tàbíyé sójú yìí ni ayé sọ pé Pasuma kọ̀ ní o. wọ́n lè kọ́ orí dáadáa tí ó lọ́ọ́ ìjọba tí ó ní kọrin. Ewu bó bá wá sí ìjọ lọ́nà ìjọ. Ìjọba ọ̀gá ọba ọ̀gá tiwọn wọ́n lè yan tiwọn. Ìjọba. Bákà yálà pé ojú mọ́ra kọ̀ǹpútà kúnlé ẹ̀dá dúró làbákà bá a síra làbákà ọ̀kúnlé o bá a sí ojú wa. Ọlọ́pẹ́ kúnlé àgẹ́bà jẹ́ kúnlé àgàtà. Àwọn ìyá ọ̀nà mi ìdánsá.
ọlọ́gbọ́n kúnlẹ̀ akẹ́bà ìjẹ́ tó ń parí o alábí ìmọ̀lẹ́ o. Haji Kamal ojúkókó òpó tó gbé sọ́nà dúró báwọn lọ̀tẹ̀ bá wọn tọ́ báwọn ibi tó wà wá ti pé Julius Berger wá ti ní kọ́hún kúrò tó bá jẹ́ pọ́n ní pàwà lórí Alhaji Kamal wá ti ní kọ́ńdójú ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ló jù wọn lọ. òun ló gbé mi borí àwọn kẹ́ni làwọn ìbí òkè alukura ni ò jẹ́ kábà ni ò gbà ó adíjà tún ni ò sùn òun ló lọ́gbọ̀n mi borí àwọn kẹ́ni làwọn ìbí òkè. ọlọ́bí okun ló. Finance. ọlọ́pẹ́ kúnlẹ̀ akẹ́bà jẹ́ o àdìwá sílá ọpẹ́ mi láàrin kàyí tọ́wí ọlọ́dàdì bá kàtó ìyàjọ kẹ́ dàdí àyíndé mi wà rí sí dàdí bọ́lá jíbọ̀ ọ̀tá ọ̀kíwá lè dàdí junior tọ̀sán dàdí àmìrà o l'Atlanta o bàbá àlíyà o ní Chicago o alábíwẹ̀ ẹsẹ̀ o lábà ẹ̀kọ́kùn ṣé olórí mi kan tó ti gbọ́ bàṣọ tipẹ́ o àlọ́ olórí mi kan tó ti gbọ́ bàṣọ ọjọ́ kan wọ́n ń dájà pọ̀ òun ò lè máa jẹ o lọ́jọ́jú àjẹ́ǹjẹ́ ṣàmà o ìgbà tó lọ́tọ̀mọ̀ rẹ̀ pọ̀ kí n parí mi wí oníjàgújà ìṣàní ìhòòlọ́jọ́ àṣẹṣà ọba òbá pàdé mi nínú mu ni o olóògbòdì lára o. Báàsì everyday by day ṣáni bẹ́ẹ̀ dé nìkan bí o bá jọjọ birthday tèmi o lè jọjọ birthday tìyẹ bí o bá jọjọ birthday tìyẹ o máa jọjọ birthday tàwọn kan. alábí o tán. Alhaji Kamal lọ Ajíbọ́lá gbogbo olú gbogbo Ìkòròdú orí wà ṣe Òjíwá gbogbo olú tí ó sọ́gà Òjíbọ́lá bàṣọ wọn lọ́gà Òjíwá gbogbo olú ní títì ìyípo làbàṣọ Alhaji Kamal yóò tún kókó ó fẹ́ jẹ́ òbí àwọn 50 Òjíbọ́lá o àádọ́ta ọdún bá a ṣe Òjíbọ́lá kò kéré. Happy birthday.
bá sọ páńté o wọn ò rí ẹ̀dá kankan. tí ó sọ pé wọ́n ti rè bísà tí bá sọ páńté o wọn ò rí ẹ̀dá kankan. bísà tí bá sọ páńté o wọn ò rí ẹ̀dá kankan. tí ó sọ pé wọ́n ti rè Àjíbọ́lá làbàkà mo ń bọ̀ wọ́n ti dé o. Àjí Kàmọ́lì mi ò tún kọ́kọ́. Agbára mi ní ìwọ́n gbé iye ọgọ́ta lájà àfíà Abíkádé. Obìnrin tó dúró tó kọ́ nígbà tó burú tó dúró tó kọ́ nígbà tó ṣòro. Bó bá dé kò yẹ kágbàgbé ẹ̀jí Jíbọ́lá náà wí. Abíkádé mi rí òní burú lọ́rọ̀ fi yá tó. Ẹ bá ń kábí kẹ́rọ̀ lọ́rọ̀ fi yá. Ayé alájí ká mọ́ ọ̀rẹ́ ṣe. Àjí Kàmọ́ mi òtún kókó aláṣẹ iléeṣẹ́ aláka òtún kókó oil and gas aláṣẹ aláka ọ̀làlàbí ojú wa ibẹ̀ láwọn yín ọmọ tó bá fàájẹ́ tán tó bá débi ìbára sí lábàgà yàrí pé owó wọlé sí ọ̀yàn pọ̀ṣọ́. Owó ti wọlé sí ọ̀yàn làbí ó bá dán. Ẹ̀tọ́ bá fàájẹ́ tán ọmọ tó bá fowó tán tó bá wọ bí láti ta ló ti máa kí ìran làbí ó pé owó wọlé sí ọ̀yàn làbí ó. àjẹkù kalẹ̀. Ẹ̀yin tí wàá ní Ìkòròdú ẹ ṣe tọ́dìbò fún wa torí bá a bá sọ pé kí gbogbo eléré ó ní fújì bá a sí o tí bá ní Nàìjíríà látòrí ọ̀gá kẹwàá pé káwọn ṣẹlẹ̀ lò ní Aláàmì ibi ò ní gbé èrò ògùn ní Aláàmì. Aláàjì wá sí òun Àyìndé. Èèyàn tiwa ni wọ́n ń ṣe ẹ̀jìwà bọ̀dá ni wọ́n bá gá. Wọ́n súnmọ́ Aláàjì Kàmọ́lì mi ò tún kókó dáadáa Jíbọ́lá bá sọ wá. Ló jẹ́ kẹ̀rẹ́ àwọn representative wọn níbi bàbá ń bẹ l'Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́. Ó bẹ́ sèré àbáṣà Àkàndé o, pàdé mi Àkàndé o jẹun. Ó súnmọ́ Aláàjì Kàmọ́lì mi ò tó kókó dáadáa tá a bá ní àwa pé gbogbo àjọ síbi wáráká ibi ò ní gbèrò kò ní gba instrument gbogbo wa. Òṣùpá Sáyídì mi Akóredé Sàrídọ́mpí lọ́dọ̀ music mi Sáyídì mi Àyìnlá. Ó súnmọ́ tún kókó Kàmọ́lì dáadáa Wàzó Báràká ló jẹ́ kẹ́rẹ́ àwọn máa ní ìjà níbi ìlàbàkàbàṣà understanding musician àkúnlẹ̀ ara. On the weekend. Àjíbọ́lá làbàdà ló jẹ́ ká rí dèdè máa níjà gbogbo wọn ní bíbá só.
tá a bá sọ pé kí n máa láǹkà mi aláwo mi súnlẹ̀ kó wá bí wọ́n ṣeré kò ní ẹ̀sìn téètì ò láti kórin iṣẹ́ wa tọ́lọ́ sún alájú káwọn lè rìn ojú gógó bàbá ní kí wẹ̀rẹ̀ ànábì súnlẹ̀ mọ́nà o ọmọlàdí o bàbá olóyè ìyá kílẹ̀ bẹ́ẹ̀ bá ní wá ṣeré kò ní ẹ̀sìn téètì ò láti kórin iṣẹ́ wa bẹ́ẹ̀ bá sọ fún rẹ̀ mi sìn mí àlòkò egun ní ẹ̀sìn téètì ò eré téètì ṣùgbọ́n yá kí ló jẹ́ kí gbogbo wa máa ṣe ojúmọ́ láká súnmọ́ alájí kámọ́lì mi ò tún kókó ni pé gbogbo ẹ̀kọ́ lówó ìwà tún wà lọ́wọ́ wọn bá sọ ìṣe tún wà lọ́wọ́ wọn alámi ẹwà wọn àlùfáà ńláńlá làbákà ní kàlẹ́ alámi òbí ibi tẹ́ bá ti ráwọn eléyìí ojúmọ́ la máa rí pé èèyàn yẹn ní wà ní alámi ẹ̀yin àlùfáà mú kí n kún lè bá sọ ẹkú káyọ̀ èyí bọ́yá wọ́n mọ orúkọ dédé yín ṣùgbọ́n sátì lókè yóò mọ yín o làbákàbà ṣe ṣe àdókò alájí káwọn lè ní akíndéde yín ọmọ yàrá náà mi ò lábàá ẹ̀kọ́ ṣé pàṣẹ ọjọ́ ẹ̀kọ́ alábí ọjọ́ ẹ̀ náà ni o pàṣẹ Las Vegas pàṣẹ àríyá. ó ti pẹ́ gan. pàṣẹ Chicago lórí òkè mọ̀ṣẹ́ ẹ ò tẹ̀mí òpin ládùúgbò mi ibi tàbádé ní ẹni ọjọ́ ẹ̀mí ọ̀pẹ ní fọlọ́run wa. bí ìṣètàjú kan lábàgà wá sílẹ̀ mo rí màá ní ìjà mo rí mi tán dà níbí ọlọ́pẹ́kùnrin akẹ́fà jẹ́ pàṣẹ ibi tẹ́ máa ti rí pé gbogbo eléré ní ìfojìbà sílá lálájì káwọn lè mi ò tún kókó ń bá ṣe lábàgàbà sí okúnlé kó yá ní kankan sílẹ̀ láàrin dédé wa ọkọ àbí kẹ́ wọ́n pè mí rọ̀fíà tó ká ìyàwó rẹ̀ ìyàwó dáadáa lọ́dẹ ọgọ́n gbogbo múndíàbà délé bọ̀ sẹ́yìn ẹ̀sùn wọn bí wá ẹ wá gbọ́ lọ́rọ̀ fi àtọ̀ òjò dálá nílé tó. sẹ́yìn ẹ̀sùn wọn mìíràn ẹ wá pọ̀ lọ́rọ̀ òfin àtọ̀ òmòye dálẹ́ ànílé tó. àbí kẹ́hìngún yàn fọkọ̀ ó ṣẹlẹ̀ fọkọ̀ ọkọ̀ àwọn ẹbí ọkọ̀ kò jẹ́ rájú sí wọn gbogbo alábàárìn ọkọ̀ kò jẹ́ rájú sí wọn. obìnrin tó bá ń ná ìmọ̀dodo tó ń ṣèbẹ̀ rọ̀fí àwọn àjàdúrà fún ẹnu ọbẹ̀rẹ̀. ọ̀tọ̀ níyàwó àgbọ́kọ̀ létí. ọ̀tọ̀ níyàwó àgbọ́kọ̀ lẹ́nu. ọ̀bá ni wọ́n ọ̀bá ò rí pàpà ńlá kí yàrá bí ìmájọ́ yà ló dẹ̀ gbogbo wa. gbèmí o. Sango, Gbèmí, Sango, Labarika, Alaji, Baba Alaja, Ọmọ Alaja, Gòkìnjà, Gòkìá, bó pè mí lórúkọ tó pè mí máa jẹ́ òwò. Sá. Bó pè mí lórúkọ tó pè mí máa jẹ́ òwò. Labarika. Alaji. Ìmọ̀lẹ̀. Ìmọ̀lẹ̀.
wọ́n pè mí lórúkọ tọ́pẹ̀ mi máa jẹ́ òòrọ̀. Sá. Wọ́n pè mí lórúkọ tọ́pẹ̀ mi máa jẹ́ òòrọ̀. Mo fi jẹ́ pé àwọn tèmi ló sọ pé kí ló wà lọ́sọ́ tó tí o fi lápò ṣòkòtò àwọn. Ibà wá sí owó sẹ́pà ọ̀ṣọ́. Yàrá bí ojú wa èmi pọ́pọ́ ìlú Ìkòròdú orí ìpa pátápátá máa ti pásítọ̀ jẹ́ òbí ètò kókó tá ń ṣẹlẹ̀ ní lọ́wọ́lọ́wọ́ ọba àlú ṣé ó tóbi gan tó jẹ́ bàbá gógó à bàbá CDC ní Ìkòròdú wọ́n mọ̀ sí pátí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ alábíọ́lọ̀ ọ̀rọ̀ kọ̀pọ̀tà kọrin ẹ̀mí àgọ̀ tó kọ́kọ́ àwọn onífẹ́ iṣẹ́ àṣemọ́ àwọn onífẹ́ iṣẹ́ àṣemọ́ àwọn onífẹ́ iṣẹ́ àṣemọ́ lẹ́yìn èyí lábàárà bá a sá àjọ̀mọ́ àpéjú ṣe 60 ní màṣẹ́ òmẹ́rẹ́ká àdébàṣe 70 ní àbí èyí wá ẹ̀ṣá mi ẹ̀yìn tó tún kọ́kọ́ bó ṣe máa jẹ́ nìyẹn màṣẹ́ òmẹ́rẹ́ká àjọ̀mọ́ àṣẹ tí ènìyàn rà bá wọ́n bá tọ̀yà mi ojú wá ọmọ yàrá náà bí o lábàárà ọkọ̀ ọkùnrin. Ajíkà mọ́lì mi ò tún kókó ìgbádùn ọdún ọkọ mi àmì. Àyìndé àgbẹ̀ o alákàákà mọ́lì mi ò ṣe gan o. Aláṣẹ alága oil and gas òṣè Àjíkà mọ́lì Àyìndé àdéhùn o ọgọ́ òbíyá ọmọ tàbí kẹ́ni wọ́n pẹ̀lú ọmọ ìṣòro ọdúnwá. èèyàn ti kú ní akẹ́bàjẹ́ làṣíá èèyàn wa ni tóyẹ tó bá pé Pàṣọ lélẹ́rẹ́ èèyàn wa ni a wọ́n bá ń ṣe èèyàn Pàṣọ òní pẹ́ bá wọn sí owó ìsìnàwó èkó wá ṣeré bí ọjọ́ òbí Alábí Òbáká especially 50 years ẹ ṣe kékeré ojú wáyà ẹ ọdún tó ń bọ̀ tiwa ń bọ̀ Pàṣọ Òbáká 2017 Alábí Òbáká àwọn kan máa ṣe 52 àlàáfíà Alábí Òkúnlé gbogbo abá àti ẹsẹ àjọ máa pè nípa ẹ̀rọ lágbára lọ àmì àṣẹ Pàṣọ. ètò gẹ́gẹ́ ọmọ alágbègbè òtúgbọ́gbọ́ ọmọ alágbègbè àwọn sọ ṣọwọ́dúnmọ́ aláwọ̀ kéwú jáde wọ́n pè ya Àyìndé Adé alákàmì ilẹ̀ kọlọ́njẹ́ rí ẹgbẹ́ òtúgbọ́gbọ́ Alábí ọ̀rẹ́ làdúrà tiwa Àyìndé kàmọ́ ọ̀rẹ́ ránṣẹ́ ẹkùn náà ó yẹ Alábí Òbáká gbogbo ẹbí gbogbo ara tó wá sí mi dédé ilé kí ẹ ṣe àdúpẹ́ ìbá wá sí Alábí Òbáká irú èyí ò la máa rí
ìgbà sílẹ̀ bàtà lápá lọ́run lọ́la kúrá nílà bí o bá kán ọmọ yàrá náà bí o ó pa ọ̀tọ̀ wòsàn bí mo ní má tẹ̀lẹ́nu. wòsàn bí mo ní má tẹ̀lẹ́nu. ojú kọ́kọ́ dúdúdúdú. wòsàn bí mo ní má tẹ̀lẹ́nu. àwọn tó tẹ̀lẹ́nu tí wọ́n bá ti gbọ́nu ẹ fún ọ ní ìpanu kan tó sọnù kò sọ fún un kọ́kọ́ àwọn ní ìjánu. ẹ wọ́n pé kọ́sísọ́ ká méjì ní pé lọ́wọ́ yìí ṣé pàṣẹ ṣe ìjì náà wí. bébí àwọn tó máa fojú náà sọ pé ìbébé ní ìbàjẹ́ ìyá ojúlé máa ń pé ọmọ àwọn ọmọ ẹ̀ o. gbàgbọ́ àwọn aṣàdúrà fún àìdáde ajíkà mọ́lì ìwé ètò gógó. ó ti lórí kò lówó mọ́ àgbà ní inú ẹ̀ńdọ́ òní ọba má fi sọ̀rọ̀ tiẹ̀ ajíkà mọ́lì àìndó. ó ti jẹ́ ìyàn yìí o ẹlẹ́gbẹ́ ẹ̀gbáìdà o àtúrí máa o. ọba má fi sọ̀rọ̀ tiẹ̀ ajíkà mọ́lì ètò gógó. ó lọ́wọ́ yọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ làbí ojúmọ́ o àìní lọ́wọ́ yọ mọ́ ọba má fi kàn ẹ́ alájíkà mọ́lì ìrìnàjò aláṣẹ alákàmọ́ ìlànàṣì. aláṣẹ aláka business center òjòròdó wọn tó ti ní ọ̀rẹ́ tuntun ọ̀lù tó tún lòyìn àjùwọ̀n tó bá parí ẹ̀ tán gbogbo tó bá parí ẹ̀ tó bá sílá òye ká ti mọ bó ṣe máa rí òye tó ti parí jímọ́ra tó ti wà báyìí òye kẹ́ mọ̀ pé tó bá ṣiṣẹ́ ara ẹ̀ tó jímọ́ra bá sọ wá ọmọ yàrá náà bí wọ́n ní táwọn ló máa jẹ́ ọmọ yàrá náà bẹ̀rẹ̀ ìjọba pọ́nrọ́ ọlọ́pàá ẹ̀hàn rẹ̀ bá zọ. ẹ̀jì òtún gógó bá padà sábúrú bá di minerals oníbàámu. gbàgbọ́dọ̀ sábúrú bá di lace oníbàámu. gbàgbọ́dọ̀ sábúrú tó bá sọ ẹ̀dí ṣú gbóhùn tó fẹ́ràn máa sí lọ́jú mọ́ oníbàámu wọ̀ ọ̀lọ́pàá lọ. bódì fìlàwé sábà ẹ̀yẹ oníbàámu dé. lọ́lá kura ní ìrọ̀lẹ́ òfurufú lọ́lá kan bá ọ̀jùbọ́ lọ́lá mọ́dà mi àdìjà o lọ́lá fáàmì lábàdàbà síwá lọ́lá lílá fíìmù abẹ́rẹ́ òṣèré bí ọdún lọ́lá sẹ́ni ó wà ètò ìbàzọ́. Bàdí òkúlé àbára ìyá akíndélé ń bẹ́ ṣe. ẹyẹ ojú lùmọ́rọ̀ dèbí ẹbí pátápátá ajímọ́ra àkàbàjá akíndélé yíyà. ẹyẹ ìṣòro orí ìtàgé o ajímọ́ra kúlé àbára ìyá akíndélé ń gbé. ẹkọ adó ti alájí ká mọ́lẹ̀ o tún kókó ṣe lọ. àbísọ fún yíyí wá pé ọmọ alápọ̀ tìtìtì tókọ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ọmọ alápọ̀ bọ̀ àmúṣe oṣù. èèyàn alábí akẹ́rẹ́ àjẹ o kùnrin akẹ́rẹ́ àjẹ pàṣẹ o ọmọ yàrá náà bí o apá ọ̀tá lóńgbò happy 50th
ẹ̀mí àṣìkò pọ̀ ọ̀lọ́gbọ̀ọ́lọ́. bàbá kì í látọ̀ nídọ̀ọ́lá ètùtù yín wá bàbá fẹ́ ṣe ọjọ́ òbí pàtàkì ní ká tó fi lépọ̀ tí ká tó fọ̀nà rókà ká tó pe gbogbo olùjọ́ bàṣẹ òmìnira àwọn lọ́balọ́ba ń bẹ níbí àwọn òjòyè wọ́n ń bẹ nínú ìlàsì àìmọye ọ̀nàrẹ́bù níbi ojúmọ́ lẹ́bàá sọ wá àwọn ẹgbẹ́ lóríṣiríṣi làbájá bá sọ businessman lóríṣiríṣi àwọn bíi sake ìlú ìwé wọn ṣe o èèyàn Pasuma ọkùnrin ara mi. alábí ẹ̀ẹ́sẹ̀ o gbọ́dọ̀ àìtọ́ ń parí lójú. ọmọ ìyá wa náà ni o lágbára ọ̀gá ọmọ parí. wọ́n ní bàbá tó fìlà àlàáfí òwe sẹ̀ yìí ṣíwá tó bá ti kọjá pépé ju ikọ̀ mi tú wa. àdì bọ̀dá jẹ́ kó sí nǹkan bá so àdì bàbá jẹ́ kó sí nǹkan rà o àlàáfí ẹ̀ẹ́sẹ̀ o àbá ọ̀kan kúnlẹ́kún. pàtó lélẹ́yìn ọjọ́ bí lélẹ́yìn well organized àwọn èèyàn pàtàkì àwọn èèyàn dáadáa àwọn èèyàn tó ṣe rí jìmọ̀lá nọ́mbà ní kàlẹ́bà sókúnlẹ̀ àwọn èèyàn náà bí òun eléré ńlá lápò ńlá ọlọ́pàá akẹ́bà ìjọba ìṣó àlàfo ẹ̀ẹ́sẹ̀ òfófó ẹ̀ẹ́tọ́ kúnlẹ́kún láti sọ fún wọn pé òkiri ojú létà ẹ̀rí ẹ̀rùn. òkiri ojú létà ẹ̀rí ẹ̀rùn kò ṣe fèjà lọ láì ṣàyírí láì ṣàfọ́fọ́ ògbómu ọmọ ọjọ́ láàjọ ṣáyè fún ojú ni ọ̀rẹ́ ní ìdán sọ máa wá sí àgbà ìjọba náà. ó ọ̀ṣọ́rẹ́ kí ni ìránṣẹ́ ó tún jẹ́ tó olórin alábẹ́bẹ̀rẹ̀ ìbọ́lá mi ò dágájá. torí pé torí mọ́ra tata nílé ayé yìí làṣẹ máa ń yọrẹ òdodo torí àlejò ọlọ́kọ̀ gbọ́dọ̀ torí àwọn ayé látọwọ́ bàbá pẹ́ o. àwọn tèmi ò fi mí sílẹ̀ nígbà kan òjò gbégún dọ́dọ̀ ọba sórí o èmi dábọ̀ ògbódò tó bá.